kálẹ̀ gbogbo lẹ̀ ọ̀rọ̀ wa ò ní pọ̀ lálẹ́ ìṣẹ̀lẹ̀ wà lókè lórí ètò tó bá ti gbèjò ẹjọ́ ọ̀rọ̀ pàtàkì ní agbéwọlá láyé bá a ṣe ń bọ̀ ẹ bá a pín fún àwọn èèyàn wa. À ń gbọ́ pé arákùnrin tẹ̀ ń wò yìí Sultan Sokoto Muhammadu Sa'ad Abubakar ó ń gbìmọ̀ láti gbé ọba Fulani lé wa lórí ní ilẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n ti ń fún àwọn kan ní owó ní ilẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ń fún àwọn afọbajẹ lówó àtàwọn míì gómìnà Makinde ẹ jọ̀ọ́ kí lẹ̀ ń ṣe sí kìíní ọ̀rọ̀ yìí ò gbọdọ̀ ẹ má jẹ́ kí ṣọ̀gbọ̀n fọ́ lórí ìjọba tí ẹ ṣe ń ṣe gómìnà ní ilẹ̀ Ọ̀yọ́ tí ó wáyé yìí ìgbésẹ̀ tó ń gbé yìí wọn ò ní gbárù ẹ̀ láyéláyé ní ilẹ̀ Sokoto wọn ò ní gbà irú ẹ̀ láyéláyé ní ilẹ̀ Sokoto wọn ò ní gbà kí Yorùbá kan jẹ́ ọba bó dẹ̀ tó bẹ́ẹ̀ ní ó ìyàwó obìnrin kan kínní kan bóyá ẹ ní bóyá ẹjọ́ ní àjọlò wọn ò ní fi àṣẹ sí orí ẹ̀ láéláé ẹ má jẹ́ kí a gba ìgbàkúgbà lórí ilẹ̀ wa o àwọn alálẹ̀ iṣẹ́ tí àwọn alálẹ̀ ṣe ẹ jẹ́ kí àwọn kódà àwọn ọmọ Yorùbá la máa jèrè ẹ̀ ẹ jẹ́ ká kọ́ ilé ẹ jẹ́ kí a kọ́ ọmọ ọkọ ní gbogbo wa ẹ jẹ́ kí a mójútó tó ń lọ yìí ìrẹ́jẹ ló ń bọ̀ yìí o a gbọ́dọ̀ gbà kínní ara àtàṣe gbígbà òmìnira òun ló ń jẹyọ yìí o ẹ sì níwọ̀n ló ń kí lẹ́ẹ̀kan sí ẹ bá wa dá sọ̀rọ̀.